gbogbo eléyìí àṣemáṣàròyé àmọ́ṣàlàyé ń pẹ́ lọ́la dáadáa torí mo fẹ́ tètè yọ̀ọ̀dà fa. dhalika adina alla ta'ulu. eléyìí ni oníjì kẹ́ ẹ tálákà ẹni tí ò ní lè kílèmù ráìtì kẹfẹ́ yìí ń àdé alla ta'ulu ọwọ́ gẹ̀dẹ́ ka ailan lówó ń bẹ̀yẹn. abqakumullah. ẹ jẹ́ ká dó báyìí káfa kún lè bá ṣàdúrà ẹ má bẹ̀rẹ̀ súdù lọ́la ẹ má bẹ̀rẹ̀ ilékún mẹ́wàá rẹ̀ lọ́la mo fi síwájú ọlọ́run kọ́lọ́n kó jẹ́ kí n kọ́ yín jálẹ̀. amina. ṣe rí gbogbo àwọn tíra àwọn wàlíyé ọlọ́run èyí ké kó má lápá lára èèyàn ẹ gbìyànjú gbogbo anála kéjìrì àwọn dòkítọ́rù gbogbo kíní kan àwọn lógáwí gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ kí ni wọ́n fi ń ṣe ó dáa kẹ́ ẹ mọ̀ láti fi sọ̀rọ̀ bàbá fẹ́ mọ̀ sọ lárúbáwá bá a sì lè kó ìlátàrọ̀ dalẹ̀ á mà sọ kò dí wa lọ́wọ́ ṣùgbọ́n ṣé òun náà fi hùwà ìyẹn ò sí hùwà imam bayin so Lárúbáwá litakitadu bi iktidaan. iti nge fi bayin so Yorùbá ni pé kẹ́ lè bá máa kọ́ṣe mi ima fi takallum al-arabiyya aw fi wad'i al-arabiyya al-fusha ṣùgbọ́n eléyìí ńkọ́ níwà ẹ gbọ́dọ̀ níwà ẹ lè ní ìwà tó dáa fi kẹ́kẹ́ àwọn Sufi bẹ́ẹ̀ yóò bá ti kẹ́sìrì àwọn Sufi kò sí tó lè ṣe ẹ̀kúkú ní táyé dà torí ṣé wọ́n bàyá ní nísìn wọ́n fún wa ní àdúrà kó tó máa lọ bẹ̀rẹ̀ tẹ̀síìrì aago méjì wọ́n bẹ̀rẹ̀ tẹ̀síìrì àbí wọ́n sì máa lọ nísìn ẹ̀ fún wa ní àdúrà àwa ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì látàná àwọn àkànṣe máa bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la. ọlásà. bá a ṣe gbọ́nù wọn láwọn fẹ́ rí oṣù fúnra ara wọn. bí wọn tún rí lé ní wọn dó dọ̀la. abẹ́rẹ́ ni tí ó bẹ̀rẹ̀ tiẹ̀ ń jímọ̀ náà o. bí wọn bá rí lọ́la títí ọ̀tún àwọn ó bẹ̀rẹ̀. bí wọn tún rí wọn tún dúró wọn ṣàyídà mí kó mo ṣáárà. jama ẹ jẹ́ kí ayọ̀nbọ̀ anabi Muhammad ohun tí ó jáde yẹn ó kéré sáwàtà wà ń bi káyọ̀nbọ̀ anabi dáadáa. sallallahu alayhi wa sallam. ìkàlùkù owó ẹlẹ́ẹ̀kẹta kí ó lọ sókè tààrà. sallallahu alayhi wa sallam. àwọn baba gan ní àdúà bí wọ́n bá jókòó bí wọ́n ti jókòó yìí kan tiẹ̀ mọ́ sọ nǹkan kan ká mọ́ wò wọ́n gbígbà àdúà ni. wàláhi tàláhi thumma billah. wọ́n wá ń tú alukurani fún wa látàárọ̀ bí èèyàn bá ń tan tv lásìkò yìí yóò mọ gbọ́ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ná ó gbọ́ mi tí ó fẹ́ mọ dojúkọ àwọn tí ń sọ pé ní bó tiẹ̀ ṣe pé pàtísì náà kẹ́ tó borí afẹ́fẹ́ kẹ́sẹ́ orú ọ̀rọ̀ yìí ò yẹ. àwọn ọ̀nà Suratu Nisa'i àwọn tí bàbá fi ṣàlàyé àwọn nǹkan tí ń bẹ nínú àwọn súrà yẹn èmi wọlé bá wọn lórí ẹ̀ ní lẹ́yìn tí mo wá wọlé mo wo aago dédé nǹkan bíi 35 minutes lèmi wọlé bá mo sì mọ̀ pé tí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ká tó wọnú súrà. ṣẹlẹ̀ náà ń wo tafsiri káàkiri àwọn bòmíì bẹ́ẹ̀ kọ́ lórí irú Suratu Nisa'i ẹlòmí ó bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n àbá wọ dáàrin ẹlòmí ó parí ẹlẹ́ẹ̀kan náà ni bó ti bù tó náà bẹ́ẹ̀ ní gbòó jẹ́ pé ní káàfà ó kàn mọ́ kákó ní ọmọ tú lárúbáwá abẹ ni kò ní yọ àwọn kò mú òkun ọ̀rọ̀
bàbá kábẹ́ lọ́hùn kárí yín pé آمين àṣebẹ̀ ṣe fẹ́ràn bàbá mọ́ rè آمين tí wọ́n fìfẹ́ ṣe ẹ́mí kan sí kó lọ sókè آمين torí dáadáa kan lẹ́yìn náà ń lọ yìí bẹ́ẹ̀ ti ń lọ bọ̀ lájọ́ ìtẹ́ ẹ̀ tún sì ń lọ bẹ́ẹ̀ ni lílọ dáadáa kan ò tó ti mímọ̀ ẹ lè fún yàn lówó ẹ lè fún yàn lọ́lá ẹ lè fún ṣùgbọ́n kéèyàn ó ṣàlàyé nǹkan tí ó bọ́ sínú làákàyè tí ó mọ bẹ́ńbẹ̀ lọ gbére ẹ gbọ́ nǹkan tí mo wí rárá الله ẹnu ìtẹ́ rárá wí yìí àyìn ó fẹ́ lójú dáadáa ẹ̀wọ́ èèyàn lẹ́nu ìta rọra gbọ́ yìí torí ọ̀rọ̀ tí irú yín bá ń sọ ó ti di kéèyàn ó sọ bí ìgbà tó wà ń bẹ̀ أكبر bàbá ṣe Islam الله تعالى عنه wọ́n láàfà àwọn àgbà kan nílọrin ní wọ́n ń sọ fún kejì ẹ̀ pé ọ̀gbọ́ wọ́n láyàyà ó nìyí ọ̀rẹ́ ọ̀tọ̀ bá a ti jòkó ń rọ̀ lẹ́yìn náà la jòkó ń rọ̀ ẹ̀yọ́ kan tọ́lọ̀ ń tẹ fáráwà táwọn ọmọ ogun èrì tí bí bá ní ọdún orí tó ọgbà lọ́wọ́ mi ò tó nǹkan ọ̀sẹ̀ lẹ́wọ́ lè ti wà láti gba ayé fáráwà ẹ̀dá kan èèyàn gbà nẹ́bì صلى الله عليه وسلم àlọ́rọ̀ ọrùn yín tẹ̀ ń bá ń sọ bẹ́yàn bá fẹ́ tún sọ kó sọ bí ìgbà tó ń wá mẹ́torí irọ́ ò lè jáde lẹ́nu yín antum lisan shaykh ahọ́n tí bá máa kúrọ́ ṣé wọn ò ní pè láhẹ́ kò ní pè láhẹ́ ahọ́n onírọ́ nígbà ọlọ́ndà nábì wá Ádámù ánàkúnlá wọn tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó forí jìn báyìí àti pósẹ̀ tán bá gbà bẹ́ẹ̀ pẹ́sẹ̀ ni ìwọ̀n fọlá nábì béèrè Ọlọ́run wá ní ọ̀sẹ̀ mọ̀ pé nìkan ń bẹ tí ń jẹ́ Muhammad الله عليه وسلم ó ní bẹ́ẹ̀ ni ó ní dídá tó dáhùn tó ń bọ́ sábẹ́ àlẹ́ àdàsí rẹ̀ ojú tó ń wó gbèsè inú àwọn òpó tó gbálẹ̀ àdàsí dúró orí tí wọ́n kọ la ilaha illallah wọ́n sì kọ sí pé Muhammadu رسول الله ọ̀ ní fi صلى الله orúkọ عليه ẹnìkan وسلم sẹ́gbẹ̀ẹ́ orúkọ rẹ̀ kó má jẹ́ yẹn rí ẹ̀yin kọ́ lẹ pera yín láhàn bàbá fúnra ara bàbá ni wọ́n pè yín bẹ́ẹ̀ a sì bá rọ́nú ọ̀rọ̀ yín rí àfa àbú ìtóbù ni ó jù bẹ́ẹ̀ lọ الله أكبر bàbá wa lówòrò mo ti wá bí kan ṣe díẹ̀ ńgbà àti káwọ́làdé mọ́lúdì Òṣòdì ni mo ti wá bí mo wá ń gbé wá bí ń wá ń yẹ mẹ́mọ́ wá pè wọ́n pé ní iṣẹ́ tẹ́ ẹ jálù mí lọ́rùn kò yẹ kí n ráyè ṣe nǹkan kan mọ́ ẹnìkan wọlé kẹsẹ̀ bọ́ bàtà tí bàbá bọ́ọ̀lẹ̀ kó wá pé yóò ṣàìsí ẹ̀ ọmọ gbé langbalangba ó bá ti gbà náà ni الله أكبر kí wọ́n búyàn nírú ààyè ńlá fẹ́ǹfẹ́ ẹgbọ́ bàbá níbi ẹran dé kan mọ́ pé ẹ̀ létò orí ẹni ni ò pé níbi abáran dé nínú ètò ni ta ló lè ṣe bẹ́ẹ̀ yìí ti ń ṣe kò sí wàláhì kò sí súnmọ́ bíláhì kò sí ànídáadáa kan náà lẹ́ ń tún gbìn yìí ó dẹ̀ ẹ lọ bí ọjọ́ orí bẹ́ẹ̀ ni ká lọ bí ọjọ́ orí ilé ọ̀rọ̀lẹ̀ òmúrì tọ́lọ̀ ń wí nínú kùránì wọ́n wá kọ́ sínú sẹ́rí ìyẹn pé ní gbogbo ẹni tí ń bá ń ka kùránì tí ẹ̀ ò ní padà yóò mọ̀ lékún sí ni ìdítọ́rọ̀ bàbá fi rí bẹ́ẹ̀ nu mélòó ẹni tọ́jú orí ẹ̀ tó ti wọn mọ́ tí ò mọ̀ nǹkan kan mọ́ á lókan pẹ̀lẹ́ tàlélógún á ní ọgbọ̀n kọ́hún àwọn ọmọ ní ìjà àti mọ̀ bí ti dáhùn àlàlógbà wọn àwọn ọmọ ti mọ̀ gbogbo tó bá ti wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n sì máa lọ ọlọ́run ò ṣe yín ní bàbá bẹ́ẹ̀ الله أكبر الحمد لله bẹ́ẹ̀ ń bá ń sọ̀rọ̀ níwájú bàbá inú bàbá dùn ni pé
ẹ sì sọ láàyè tó ga níbi tí wọ́n yìí ti sábà gba ọ̀rọ̀ sí ọ̀rọ̀ níjọ ìtẹ̀lé bàbá lọ Markaz bẹ́ẹ̀ ni wọ́n yìí sábà gba ọ̀rọ̀ sí ọ̀rọ̀ bàbá ní ni tó bá pèsè kan tó orí ṣe láyé náà rí kódà tí mi ò kún ọ̀yànjú lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. ẹ wà ń bẹ ẹ sọ wọn ṣe àrùbáyìn ẹlòmíì ẹ̀ẹ́dánú kànga ní ó lè máa sọ̀rọ̀ láàyè ẹ̀ tó bá wá dé ta yóò wá pa kẹsẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni bàbá wa yìí ọ̀dà ìsọ̀bí tí bàbá dé tá a pé èèyàn dé Ọlọ́run tó fi bẹ́ẹ̀ sí yín lára ọjọ́ orí mi ò ní tí ìtọ́ ìtẹ́lẹ̀ wọn fi gò tí wọn fi gò bójú àṣẹ ẹ̀tàn náà kan yanyan síbí mo tún wá wo tíra ọwọ́ tí yín tẹ̀ ń wò ó tún wá wẹ́jù yìí lọ gan àwọn kéékèèké wọ́n sẹ̀ mọ́ fẹ́ júmọ́ ẹni bàbá wa ń wò ó láì fìgò sójú Ọlọ́run dákun má bà láàfíà náà jẹ́ láíláí Àmín. gbogbo ẹni bá ṣe àmínú àlàáfíà rẹ̀ ò ní bàjẹ́. Àmín. a kẹ Suratu Duha fún wọn mo tú láàsì ara mi wálé níní débò tí òkú sẹ́yìn ó pọ̀ tó bí aago 9 mo ti láwàá àtúnwá rìnrìnrìn àṣẹkù lé bí 11:30 ni mo á sọ fáwọn tó kù mo ní mo fẹ́ délé mo fẹ́ sọ kankan fún ìyàwó mi wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ń wò jìnnà sósòdì bá a sọ fáwọn tó wọ́ pẹ́ òwúrọ̀ là ń lọ bá a ti bára wọn bínú. àwọn èrò ká kí bàbá ń tá àwẹ̀ kí wọ́n sì ṣàdúrà fún wa bá àti wọn kí wọn lọ́dọọdún ká padà sílé ń bá wa bá nǹkan gbẹdẹmù pé àfi ká jókòó Ọlọ́run dákun má bà dáadáa náà jẹ́ láíláí. Àmín. gbogbo dáadáa táwọn wá ń gbìyànjú dákun sẹ́ni táwọn àrọ́mọdọ́mọdọ́mọ ò ní lè jẹ tán. Àmín. ẹ dákun ẹ jẹ́ akédùn wa ká náwó sí bàbá bismillahir rahmanir rahim wad-duha إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تكهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. جميع آمين. آمين. Allahu Akbar.